Good day, ladies and gentlemen. Parent of justice, co-debater, and my fellow people. My name is SIDI to the interfere. Me, I want to interfere the man. The man, see, better by me, 2 hours of the way. The man, forgot. Look on him. Ṣọlá Fọga lórúkọ mi. The man name is Foga. The man. Me, I want to ask the six question. My baby, question mẹ́fà lọ́wọ́ yín. Are you ready? Huh? Yeah, I'm ready. The man is ready. The man. Ṣé máa ń yàgbẹ́? Mo máa ń yàgbẹ́ irú question àgọ́ wo nìyẹn mo máa ń yàgbẹ́. The man dey sit. The man. Ṣé sọ̀rọ̀ sókè tí bá ń béèrè question lọ́wọ́ yẹn dákun. The man ṣé máa ń fọnu. Ẹ ti ń béèrè àwọn question àgọ́ jù lọ́wọ́ mi. Mo máa ń fọnu ṣẹ́yìn ò kí ń fọnu ni tẹ́ bá máa béèrè ní kẹ́ sọ. Okay, the man dey wash man. The man. Ṣé ìgbà ìṣòro lẹ máa ń yà àbí ìgbà tó bá le? Ìyẹn tó bá ti wá lásìkò yẹn ni ẹ má béèrè question ọ̀mùtí lọ́wọ́ mi. The man. Ṣó lè ní yín ni? Ṣó lè lẹ̀ ń jà ni? Èmi mi ò jalè rí. Olè ń ṣọ̀nà mi. Kódà tí bá jalè ọlọ́pàá máa mú mi ò jalè rí. Níbo lẹ ti wá rówó ra fóònù olójú mẹ́ta àgbọ̀n tí ń bẹ lọ́wọ́ yín? Fóònù yìí tẹ́ rí mi yìí fóònù tí mo dáwó rà ni nǹkan tí mo struggle ni torí àwọn obìnrin dẹ̀ wọ́n yìí. The man dáwó ra fóònù kò yé mi ná ẹdúró ná ẹ̀sùn ẹjú. Stay here. The man ẹlẹ́dáwó ra fóònù. Ó pọ̀ ṣé kò pọ̀ ni. Ṣé ẹ nílé tẹ̀ ń gbé? Mi ì nílé tí mò ń gbé o èmi ń sunú mọ́tò níbi tó bá ti ká mi mọ́ ni máa ń sùn tèmi. Ṣé ẹ ní mọ́tò? Mi ì ní mọ́tò. Ẹ nílé ẹ sì ní mọ́tò ẹ sì ń lo fóònù olójú mẹ́ta. Bẹ́ẹ̀ni ó pọ̀. Kí ló dé kí ló fà á? Ṣé ẹ lè fowó eléyìí ká ẹ fi gbalé ni? Tí bá fi gbalé kò lè pè mí torí kò ń ṣe torí ilé mo yẹ fi ra fóònù torí àwọn obìnrin tí mo máa ń toast tí ẹ kún wọn kí n gbà fún mi nígbà tí mò ń lo Tecno mi ń gbà yẹn torí ẹ̀ mo yẹ rọ́gẹ̀dì ra ojú mẹ́ta kí n lè má fi tàn wọ́n. The man ṣé ẹ máa ń wẹ̀? Aunty SIDI question tẹ́ ń béèrè question àmùgọ̀ ni ìgbà míì mo máa ń wẹ̀ ìgbà míì mo kì í wẹ̀ nù kí n má parọ́ ìgbà míì mo máa ń wẹ̀. The man ṣé ẹ lè fọṣọ tẹ̀ wọ̀ yìí ni? Ó wà mí mo bẹ̀rẹ̀ rí ṣé kò mọ́ ni. The man ẹ jọ àbúrò wèrè. Ó dẹ̀ wà mí mọ́ òun mo fọ́. No ẹ ní sùúrù. Ṣé tẹ bá yàgbẹ́ mọ́ nùdí? Mo máa ń nùdí àwọn question yìí tí ń fọ́ mi lórí ẹ béèrè nǹkan tẹ́ máa béèrè kẹ́jẹ́ máa lọ mú ní àwọn ọmọ tó ń dúró dè mí. Nìkẹ́ fi fóònù my cameraman iṣẹ́ mo ní kẹ́ wọ́n ná fóònù sáwọn cameraman. Mo ń jẹ́ kó yé wọn ni ó pọ̀ ṣé ẹ̀ rí ni ó pọ̀ bàjẹ́ ojú mẹ́ta ni òun dẹ̀ mo fi ń fọ wọ́n gbòòrò. Ọyọ wọn lọ ẹ̀yin béèrè question mi. Ẹ ṣáà máa fún mi nọ́mbà yẹn ẹ ṣáà rí i pé kámẹ́rà ojú mẹ́ta mo lè fún mi. Ẹ̀yin mi ò fihàn nọ́mbà sórí fóònù bàbá lójú mẹ́ta. Tàwa dẹ̀ máa wo orin akátẹ̀lẹ̀ ńlọ ẹ fún mi nọ́mbà yín. Ẹ dákun ṣe gbádùn kí nìyún kí ló fẹ́ fa síìtì kí ló fẹ́ fa mẹ́sì ẹ wo ẹ má wáìnì mi o ẹ bá wáìnì mi start mo ẹ mọ̀ lọ. Ẹ bá wáìnì mi gan ẹ máa wáìnì yín àwọn obìnrin mà ló ń fọ́ fún mi àwọn obìnrin mà ló ń fọ́ fún mi gbòòrò sí i. wọ́n gbà tó wá fọ́ fún iṣẹ́ mo wà láwọn tí ń fọ́. Ẹ gbúdọ̀ fọ ni ẹ̀rí ní ojú mẹ́ta ó máa pọ̀. ọ̀dà mi ò fọ́ fún yẹn máa lọ. Èmi ò gbà ó kẹrí mi lẹ́yìn interview yín ni o. ẹ má kọ kámẹ́rà yìí sí ẹ. Òun ló ń jẹ́ Ṣọlá Fọga tó ń lo kámẹ́rà ojú mẹ́ta ó pọ̀. Ẹ mọ̀ ní thank you. Tẹ́ bá ti ṣe tán kẹ́ wá gba nọ́mbà mi o. Hello, my name is SIDI to the interfere. Sẹ́rí ìdìmọ̀ tí wọ́n lọ ní ìṣó lórí ikú ni wọ́n. Ní ìmọ̀ ibi tí wọ́n ti rí wọn, èmi ò sì mú lórí burúkú tó interview. Rubbish. See you guys later. Bye.